Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Ya, bawi malaika mo. Siram matalika. Malaika yìí kàtà sá. Sarimbi tiknika takini sarimbi tari. Máa gbọ́, MC Olúọmọ. Ìwọ ni malaika ń bá sọ̀rọ̀ ìkúnlẹ̀ níbi tó wà. Sarimbi ti tarita. Wọ́n ní ọ̀rọ̀ kan wà táwọn fẹ́ sọ fún ẹ pàápàá jùlọ lórí ìjọba tó ṣẹ̀ṣẹ̀ gùn yìí alága road transport worker ti Èkó wọ́n ní òkúnlẹ̀ wọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Máa ga o. Wọ́n ní jẹ́jẹ́ léegun àgbà ń jó o. Sirama dami damna. Wọ́n lóore tó wá ń ṣe mọ̀déwọ́ ọ̀rẹ́ kù ọ̀rẹ́ yìí náà ló gbé ọ débi tó dé mọ̀déwọ́ ọ̀rẹ́ kù rárá. Wọ́n ní bá o ṣe wá ń ṣoore náà mọ bó ṣe ṣoore náà má bínú o tí ì ṣoore fáwa màláyà wa làgbà àjọ o ìránṣẹ́ Ọlọ́run ni wá o rántí wa akígbe àtẹnuwọ free ni màláìkà rè èmi rè atúmọ̀ rántí àwa náà nínú ìjọba rẹ bó o bá lọ́dún ìjọba àtúnlọ́dún mi ò ní kú kékeré o. Sira wà dà o. Wọ́n ní àwọn tó ń mugbó nínú àwọn ìjọba rẹ báwọn sọ̀rọ̀ àní ó pa wọn o ṣùgbọ́n báwọn sọ̀rọ̀ wọn ìmugbó wa mọ́tò. Wà dà o. Wọ́n ní àwọn ìyàwó rẹ mójútó wọn mọ́kòbìnrin o bó bá ti ní girlfriend mẹ́ta ó ti tó èyí kóbìnrin pọ̀ o. Ẹ sọ̀rọ̀ ó ń gbọ́. Sira wà dà o. Wọ́n ní Tóní Kókó Zaria àti Ìtú wọ́n ní kó wọn mọ́ra kò sí kọ́rọ̀ mọ́ ṣe báyìí ṣùgbọ́n ṣe wọ́n sá kó wọn mọ́ra. Wọ́n ní fàlí kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín tó ń ta nǹkan ìlú òyìnbó lọ́kọ̀ ẹ̀ wá mọ́ ṣẹ́jú sí MC ó fàì ṣùgbọ́n wọ́n ṣẹ́jú sí wá girlfriend tiẹ̀ síwájú. Wọ́n ní tó o bá ti ṣe gbogbo nǹkan ọkàn ti balẹ̀ wàá wá rí pé ìgbéga máa dé. Wọ́n ní kó wá bójú àánú wà náà o. Wasauta. Pè wá. Itauti. Ká pe nọ́mbà fún. Farikita mbuta. 080 3679 9796. 080 23790 849. Nọ́mbà wa méjèèjì ni. Jésù Olúwa wa.